بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. Àkí Ọlọ́run ọba fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọpẹ́ tí a dú fún Ọlọ́run ọba kí Ọlọ́run ọba kó má ṣe gbà lọ́pẹ́ fún wa. Ìyẹn tá a ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run ọba kó ṣe ní àtẹ́wọ́gbà fún wa. À ń túbọ̀ kí ara wa wípé a kú òǹgbẹ. Ẹ̀mí wa yóò rí ẹ̀yìn oṣù. Ọlọ́run yóò fi àlùbáríkà sí àdáwọlé ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba kò ní pín wa nípa gbogbo ìlà kàkà wa lọ sókè sílẹ̀ lórí bí a ṣe ń fẹ́ dáadáa fúnra wa àti bí a ṣe ń fẹ́ dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́. Èyí ń fún àwọn tán dúró nídùú oore, dúró nídùú ọmọlúàbí. Kí Ọlọ́run ọba kí ó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa pátápátá. À ń jẹ ìyèkúrú kọ́tán ẹ mọ́wọ́ rẹ̀ ẹ̀ ń gbọ̀n sáwò. Arákùnrin kan bẹ tí wọ́n ń pè ní Táíwò, ọmọdé Alágúnmu ló pera rẹ̀, tí ó ti máa threaten mi tipẹ́tipẹ́. Torútorú ni mo pè mí tẹ́lẹ̀. Ó fi di wípé mo fi mú nọ́mbà rẹ̀ àtàwọn little details tí mo ní nípa rẹ̀ tí mo fi fún àwọn ọlọ́pàá. Ìjọ tí ọlọ́pàá pè tó bá sọ̀rọ̀, recording voice note yẹn ó wà nílẹ̀ ní ọ̀rọ̀ tán jọ sọ pẹ̀lú ọlọ́pàá níjọ́ náà. Wọ́n fi warn ẹ̀ pé lórí pé ó ń pè mí. Ó ṣe àwọn ìgbésẹ̀ kan tó pa mí pọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹni tí èmi rẹ̀ jọ ka ìwé láti ìgbà tá a ti wà ní kékeré níbi tí ń ṣe ìwádìí mi dé. Ìyẹn pè mí ní ìjọ náà, a sì fi sọ̀rọ̀ fún nǹkan bí 45 minutes. Tí yẹn sọ fún wọn wípé ẹni tí ẹ ń sọ̀rọ̀ lé lórí, ẹni tó ń ti mọ̀ láti ìgbà tí àwọn ti wà ní kékeré ni pé kì í gbọ́ kì í gbà. Tó bá ti débi stage kan bá yẹ kí wọ́n bá ń rẹ́ ọmọ làkejì jẹ́ ni kì í gbà. Àwọn ò sì bá pẹ̀lú ìrìnkìrìn rí pé ìrìn yìí o, ìrìn tó lè bá yín lórúkọ jẹ́. Àwọn ò bá mi níbi irú rẹ̀ rí. Ìyẹn dùn mọ́ mi gidi gan nígbà tí ìyẹn pè mí tó bá mi sọ̀rọ̀. Ọjọ́ orí wa pẹ̀lú rẹ̀ láti ìgbà tí àwa pẹ̀lú rẹ̀ gan tá àti ìjẹ́ olóbìn nílé débi pé a fi wá ti wá ní ọmọ. Ìní Ọlọ́run ní kí a ti ríra wa kẹ́yìn. But fún pé a rí bí sọ̀rọ̀ pẹ̀lú onítọ̀hún, ọ̀kẹ́ ń remind mi gidi gan. Inú mi dùn gidi gan pé àtúnrántí àtẹ̀yìnwá sẹ́yìn pẹ̀lú gbogbo àwọn tí àjọṣeré dàgbà. Nígbà tá a pẹ̀lú rẹ̀ tá ń tó jọ ń sọ ọ̀kan sí méjì. Níbi ara wíwádìí mi lọ nìyẹn. A dúpẹ́ f'Ọlọ́run wípé látara bẹ́ẹ̀ wọ́n sọ orúkọ bàbá tó bí mi, wọ́n sọ fún wọn. Orúkọ yẹn náà ni wọ́n fi pè mí. Búsàrí lórúkọ bàbá tó bí mi. Zubair orúkọ bàbá tó bí bàbá mi ni. Ahmad lórúkọ bàbá tó bí bàbá tó bí yẹn. So èmi mọ àwọn ẹbí, mo sì mọ bó ṣe bí mi. But arákùnrin yìí ò wá dáwọ́ pípè mi yẹn dúró. Bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá ti pè,
tí wọ́n ti bá sọ̀rọ̀ ńgbà náà, ó ní tone pípé yẹn kù sí bó ṣe ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo wá ń gbìyànjú láti pé mò ń ṣe ń pẹ́ tó l'Ógbómọ̀ṣọ́ pé bóyá èmi pẹ̀lú rẹ̀ á jọ ríra ní rí mi rí ọ, tí màá fi mọ irú ẹ̀dá tí ń ṣe. Torí pé nǹkan kan tó kàn kù tí mo kàn need nípa rẹ̀ òun ni fọ́tò rẹ̀. Àmọ́ from any other thing ti ní lọ́wọ́, pẹ̀lú gbogbo àwọn voice note tó ti ń ṣe sí mi ti ní lọ́wọ́. Torí pé èmi pẹ̀lú rẹ̀ ọjọ́ pa nǹkan kan pọ̀ rí. Mi ò rajà lọ́wọ́ rẹ̀, kò tà fún mi, mi ò tà fún. So mo ṣe wá dẹni tí ó máa threaten life mi, tí ó máa bí ebu, tí ó máa ṣe gbogbo ẹ̀, òun ni mi ò mọ̀ túmọ̀ rẹ̀ sí. Unfortunately pé fóònù bí tó yí tó pé ti pè mí káyìn tí mo record ẹ̀, ó dàbí ẹni pé fóònù yẹn kò síná lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò bá play rẹ̀ fún wa, a ò bá gbọ́ ohùn rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, as time goes on, màá compile àwọn voice note ẹ̀. Màá ti send ẹ̀ sóhun gan náà lórí WhatsApp rẹ̀ kó gbọ́, sọ mọ̀ pé ó lọ sọ báyìí, lọ sọ báyìí. So ọwọ́ wípé àwọn tó rán wọn níṣẹ́ tí Yunusa yẹn ṣe ń sọ pé wọ́n fọlọ́pàá mú èèyàn, àwọn tó yẹ pé àní tí àwọn ọlọ́pàá ó ṣiṣẹ́ lára wọn lọ́pọ̀ tí wọ́n kò. Àwọn náà pọ̀ nínú àwọn èèyàn wọn àti nínú ìṣesí wọn. Òun tó jọ̀gá wọn gan tí ń rán wọn sí mi. Òun gan lálákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kó fún a lot of deceitful words, àwọn ọ̀rọ̀ bí irọ́ tó kójọ rẹ́gẹ́dẹ́ lára arú rẹ̀ ilé tí wọ́n rí ẹrú Ọlọ́run ọba kan tí Ọlọ́run bò láṣìírí tó sì wò nínú bíbò àṣírí rẹ̀ tó wá gbẹ́ kànga fún inú ilé wọn, tó wá dé tó ní presidency ló ń ti lọ rí gba kànga wá láti pé wọ́n gbẹ́ bọ́ọ̀hù ẹyọ kan. Ó jẹ́ lójú tí irọ́ pípa. Ọlọ́run mọ́ fún yàn ní Yunusa bí lọ́mọ. Wàláì wàláì, gbogbo ẹ̀yin tẹ̀sí rò pé nǹkan tí ń ṣe yín nìkan dáadáa. Ọlọ́run fún yín bí. Tẹ́ bá ti bímọ tán nínú àwọn ọmọ yín, Ọlọ́run ọba yóò yà wọ́n ní Yunusa. Ọlọ́run ọba yóò bá mi gbé ẹyọ kọ̀ọ̀kan sínú ìdílé yín, inú ìran yín kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ti Yunusa o, irú Yunusa yín, ọmọ ológo bíi ti ẹ̀yìn, Ọlọ́run yóò bá mi ṣe fún ẹni kọ̀ọ̀kan yín. Ọlọ́sọ alápọ̀nlé ta wà nínú rẹ̀ yìí. Àwọn gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ òdodo táyà jẹ́ olóòótọ́, táyà jẹ́ olólùfẹ́ mi Muhammad Taofeeq Zubair, Ọlọ́run tẹ́ bá sùn tẹ́ bá jí, Ọlọ́run ọba kò ní jẹ́ kẹ́ ẹ bá òjìji irú Yunusa pàdé débi wípé ẹ fi ní lọ́mọ àbí ẹ fi ní lára. Ẹni tí ò bá ẹni mọ́ òkú ni ẹni tó kò mọ́. Mo fẹ́ kó àwọn videos tí Yunusa ti pa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. Mo fẹ́ kó wọn jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ tí màá fi lé lọ́wọ́. Yunusa tún sọ pé òun fẹ́ fi ọlọ́pàá máa fi gbé àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ fún un pé òun ti yẹ kó náà jẹ́ ti gbé èèyàn ti pẹ́. Má dára rẹ láàmú, èèyàn mélòó lọ fẹ́ gbé tó lè ṣe. Tó bá ti gbé Zubair Muhammad Taofeeq wá break record. Má gulẹ̀ farapamọ́ ibi tó gbé ti dá ni ẹ. Má farapamọ́ gbé Zubair Muhammad Taofeeq jáde. But problem tó ní ni pé tó tún lè ní òun ni pé o ò lè fọlọ́pàá gbé mi láì ṣe pé bóyá o ti inform lọ́ọ̀yà mi àbí everybody wípé n tí mo ṣe ni. Lórí kò sí criminal act nínú pé àjọ ń kò bọ́ ara wa àti gbogbo àwọn àṣírí tí mò ń tú nípa rẹ̀. So it's not a criminal act, kì í ṣe yẹn. Èyí tèmi ń retí tẹ́lẹ̀tẹ́lẹ̀, máa fast track ẹ̀. Kì í ṣe àdáṣe tèmi kọ́ ni, kì í ṣe àdáṣe tèmi. Gbogbo wa jointly tó máa ń gbọ́ tó máa ń pè Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Gbogbo àwọn tẹ́ rán wá láti pé kán wá fọ́ Ọlọ́run fọ́ ìgbésí ayé wọn. Àwọn gan fún ara wọn ò ní gbádùn wọn bá tó kù tán fẹ́ fi lo ìgbésí ayé ara wọn. Torí pé a ò jókòó ní jókòó ọ̀tẹ̀, àwọn ni wọ́n jókòó ní jókòó àbòsí. Wọn ò sì ní lábọ̀ rẹ̀. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ń tán bá fọwọ́ wọn ṣe tán fi kójọ pẹ̀lú ògo Ọlọ́run ẹsẹ̀ wọn ni wọ́n fi dànù. Gbogbo dára tọ́lọ́run bá fáwọn ọmọ èèyàn ṣe
láti pé wọ́n ń gbìyànjú láti fẹ́ gba ìlú lẹ̀ nínú àṣìṣe táwọn kan wá ń wò pé àwọn tó ń gba ìlú lẹ̀ náà náà fẹ́ kí wọ́n kó ìbànújẹ́ sínú gbáyà wọn. Ẹ̀yin lẹ́ẹ̀ ní nísìnyí o pẹ̀lú gọlọ́ wọ́n mọ̀ dáwọ́ hospital jọ fún yín ní lọ́lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọláwọ́sọ alápọ̀nlé ta wà yìí torí pé àbòsí tó gbókun lẹ́ ń ṣe yẹn. Ẹ sọ pé ń ṣe pẹ̀lú ìlú, ẹ sọ pé ń ṣe pẹ̀lú kábíyèsí, ẹ sọ pé tìlú lẹ́ ń ṣe. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti wá jẹ́ pé ń bá ti wá ń tako Yunusa ọ̀tá yín ni. Then who are you fooling? But nínú àwọn role model mi tó yẹ pé mo máa ń respect dáadáa inú wọn ni Bob Marley wà. Ọ̀kan nínú rẹ̀ tí mo kọ́ tí mo pé you can fool some people sometimes but you can't fool all the people all the time. O lè máa rọ́ta àwọn èèyàn jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ti máa rí mú jẹ, àmọ́ ò lè rí gbogbo èèyàn tàn jẹ lásìkò ìgbà kan náà nígbà kan náà lọ pípẹ́ tọ́lọ́run fi sí ojú inú ẹlòmíì tó ń sọ pé alágbájá ibi tó bá dé náà ti tó pẹ̀lú ìtànjẹ tó ń bá lọ lára wa. Èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni àwọn tí wọ́n dẹ̀ sí gbòòrò láti pé ká máa bí ibu. Abdulsamad Raji, adúpẹ́ fọ́lọ́run wípé àwọn ibi tá a forward àwọn fọ́tò rẹ̀ tí a forward àwọn datas rẹ̀ sí bẹ̀rẹ̀ látòrí èyí tó ń lò lórí YouTube èmi èyí tó ń lò lórí Facebook. Ayé ti mọ̀ pé you are a scammer, òun scam àwọn èèyàn ni torí pé lórí ọ̀rọ̀ tí ọkàn yẹn tó ń torí ẹ̀ tó ń lọ rí gbé àwọn àwọ̀ mi wọ̀ débi pé òtún fi ń lọ rí lo fọ́tò the President of the Federal Republic of Nigeria láti máa fi ṣe ìwà aburú. Ó ń lọ rí lo fọ́tò Tinubu sórí Facebook rẹ̀. O dẹ̀ ṣiṣẹ́ tí Tinubu ń ṣe, o hu ìwà tí Tinubu ń hù as your own role model. Somebody like me, kì í ṣe pé látòní mo ń lo fọ́tò Buhari lórí Azadullah_Imoda Adini nígbà tán fi seize fóònù mi mo fẹ́ máa wọnú Facebook kó má dàbẹ̀ ni wípé I'm being knocked out of informations. Mo lo fọ́tò President Muhammad Buhari, oníkọ́ni mo ti ń lò, ọjọ́ tó ti pẹ́ ni mo ti ń lò. The late President Muhammad Buhari is somebody I so much respect. He's my role model in some aspect of life. Ọjọ́ ní kẹ́kẹ́ tí mo rí àwọn ẹ̀kọ́ kakọ́ lára rẹ̀ nínú àwọn ìrìn àjò kan nínú ìgbésí ayé torí pé èmi rẹ̀ jọ gbé dáadáa. Àjọ gbé Maiduguri àti àjọ gbé ní Jos nígbà tó fi wà ní 3rd Armored Division. Àjọ gbé àtúnṣe contract ní ṣínkò tó yẹ pé mi ni mo supervise contract yẹn ti chalk tán supply gbogbo àwọn northern states ní PTF. Èmi ni mo túrútúrú mo supervise gbogbo contract yẹn nígbà náà nìyẹn. So ó mú mi wá a little bit close to knowledge about him dáadáa. So I so much respect him so much. So that is why I'm using his picture, and most of the things I defend him. So without even taking one kobo from him, even politically, bó ti ṣe ń ṣe ọ̀rọ̀ òṣèlú títí tó fi jáde láyé. Ilé ẹjọ́ kan sì lè mọ̀ kí n má ṣàdúrà fún rúhì rẹ̀ pé kò sí láàrin wa mọ́ kó náà bá kọ́ bá wa délẹ̀ fún. So mo wá sọ fún ẹni Abdulsamad, you can't escape it. Lóòótọ́ lọ̀rọ̀ gbọ́dọ̀ mo sọ fún yẹn. Àwọn ibi tí mo fọkàn sí pé bóyá àwọn ẹbí rẹ ni ìpè tó jẹ́ kí n fi ṣe sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà mo discover mo béèrè torí pé mi ò ní fẹ́ kí n ṣẹ̀wọ̀n nínú ẹbí yẹn nígbà tọ́rọ̀ bá délẹ̀. Ẹ mọ̀ wípé ni pé mò ń dánu ni wàláì. Àwọn fídíò tẹ́lẹ̀ tí mò ń ṣe yìí they are evidence for me lọ́jọ́ iwájú ni tí mi ò fi ní dára mi láàmú pé nígbà báyìí mo sọ nǹkan báyìí, nígbà báyìí mo hùwà báyìí, nígbà báyìí mo ṣe nǹkan báyìí, kó dẹ̀ lọ rí check nǹkan báyìí because I have notified them from what they are doing and they never change. So láàrin ìgbà náà kò ní sínú pé under every comment tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá lọ rí yọkúrò gbọ́n pàpà mo ti already ṣe screenshot gbogbo rẹ̀. Ọ̀rọ̀ tí ọjọ́ mọ́ ti Yunusa gangan bá ti sọ̀rọ̀ síbẹ̀ yìí wàá jáde wàá bú mi, èyàn Abdulsamad Raji. So èyí tí Muhammad Jamiu tí mo ń sọ fún yín pé dash Ramadan lórúkọ rẹ̀, it's for real, kì í sọ̀rọ̀ àwàdà. Òun ti bú kábíyèsí ó dẹ̀ lu fọ́tò mi but ó ti yọ fọ́tò mi kúrò
so ó jẹ́ kémi náà kí n ṣe sùúrù àwọn missiles tí mo fi ránṣẹ́ sí nínú àwọn àdúrà tó ń fi ránṣẹ́ sí lórí àwọn nǹkan tó ṣe sí mi. So yòókù kù sáàrin òun pẹ̀lú Ọlọ́run ọba pẹ̀lú àwọn èyí tí mo ti ṣe kalẹ̀ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ibi tí mo wá ń lọ níbí ni pé Yunusa tún dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn irọ́ rẹ̀ tí ó ń pa fún ìlú. A need láti pé ká ṣí gàgà àwọn irọ́ tí Yunusa ń pa tó bá ti ń sọ, kí a máa ṣe kíni, kí a máa gbé kò ní lójú kí gbogbo ayé kan máa bá wa rí. A dúpẹ́ fọ́lọ́run fún ọmọ tí Ọlọ́run fún bàbá wa ààrẹ mùsùlùmí, that is the grandchild tí wọ́n sọ lórúkọ. Ìjókòó yẹn in tó impress mi jù nínú rẹ̀ tó múnú mi dùn dáadáa ni bàbá wa Ìmámù South tá bá lórí ìjókòó pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n lọ sọmọ lórúkọ. Wọ́n fi òǹtẹ̀ lu ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn wípé bàbá wa ò ní nǹkan kan ṣe pẹ̀lú Yunusa. Propaganda irọ́ àti ètí tán bá kálẹ̀ káàkiri ni. So láti pé bí Yunusa ti dánu síwájú fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun kọ́ mọ́sálásí, òun ti ná yìí báyìí, òun ti ṣe báyìí, òun ti ṣe báyìí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń kó jọ, gbogbo rẹ̀ náà la fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. So ó dàbí ẹni pé bóyá tí kóòtù bá fẹ́ delay, àwa ṣetán láti máa gbé àwọn fídíò yẹn, àwọn past fídíò yẹn, a ṣetán láti fẹ́ máa gbé fídíò yẹn jáde kí kálukú kan lè máa make àwọn comment wọn tí wọ́n bá fẹ́ make lórí rẹ̀, ká lè bá jọ mọ ibi tí à ń jọ ń lọ. So wọ́n ní wọn ò lè bímọ ní Ṣàngó ní kọ́mọ́ hùwà mọ̀lú, ọmọ tí ẹyá bá sì bí gẹ́gẹ́ mọ́ ti ṣe wí, wọ́n ní ẹ̀yà náà ní ọjọ́. Ọmọ ò sì lè bá ìpèlè ìyá ẹ̀ lórí ìkọ́ kí ó ṣe kíni, kò sí aṣọ dá. Èyí ló mú mi fẹ́ bẹ ẹ̀yin ìyẹn wa pé kẹ́ dákun, ní ìparí ìwọ̀nba fídíò tí mo fẹ́ ṣe yìí, fẹ́ kí ẹ bá mi fi ìfẹ́ tìfẹ́ ẹ dákun, màá fẹ́ kẹ́ bá mi fi letter word by word, letter by word letter lórí fídíò tí màá tún play. Fídíò yun fídíò Farouk Ayilara ni, Tijani Ahmed Ayilara, Ahmed Tijani Ayilara, tí ń ṣe àbúrò Imam Habibullah, kí Ọlọ́run bá kí ó dá òun náà lágbà. Reason tí mo fẹ́ play fídíò yẹn ni pé láti pé kí n fi hàn ayé wípé Yunusa òpùrọ́ ni. Àwọn ọmọ ilé àfà, àwọn ọmọ ilé ìmáàmù làwọn Habibu, tàwọn àbúrò rẹ̀ pátápátá. Ọlọ́run ní kí mọ̀ wà lára wọn. Tabari ti Farouk, as time goes on, a tún gbé ti àwọn yòókù tí Ọlọ́run bá ní kí wọ́n máa ṣe tafsir, Bello, a tún gbé tí wọn náà a ó gbé jáde yàtọ̀ sí ti Imam Habibu. Kẹ́lí bá a mọ̀ wípé Imam Habibu láì ò jalè rẹ̀, abínibíni, but Yunusa òun wá jalè ni, ìlójú kó fi máa ṣìwí. Mo fẹ́ kẹ́ wo fídíò yẹn ni, kẹ́ wo ẹ̀kọ́, kẹ́ sì wo ìmọ̀. Mo dẹ̀ wá ń challenge gbogbo ẹ̀yin tẹ́ ń pe Yunusa ní ọmọ inú ilé Ayilara láti pé kẹ́ dákun torí Ọlọ́run, kẹ́ wo ara àfà Farouk tí kò bá yé yín pé níbo ló wà yẹn. Nígbà tí àwọn ilé Ayilara tán padà realize ọ̀rọ̀ ara wọn, tí wọ́n ti rí pé àwọn kan ń di camp tí wọ́n ti ń lọ sọ́dọ̀ Yunusa. Mọ́sálásí Òtúkókó, ibẹ̀ ni Mufu ló ti ń ṣe mufasiru fún wọn tẹ́lẹ̀. Family ló fà kalẹ̀ torí àjọṣepọ̀ tó wà láàrin Òtúkókó pẹ̀lú àwọn Ayilara àti pẹ̀lú ìlú. Nígbà tó sì ti ṣetán tó lóhùn ò ṣe pẹ̀lú ìlú, kò ṣe pẹ̀lú nú ilé bàbá rẹ̀, torí Mufu ò kì í ṣe ọmọ àlè lẹ́jẹ̀, àmọ́ ọmọ àlè nínú ìwà ni. Ọmọ àlè tí ẹ̀sìn nínú ìwà, ó kọ́ǹkì gan, ó lágbára gan. Ọmọ àlè rẹ̀ nínú ìwà ó lágbára gidi gan ní ti Mufu. So àwọn ìdílé wọ́n wá wò pé yóò yí padà, kò yí padà, wọ́n wá decide láti take
step wọn. Nínú step tí wọ́n take ni pé wọ́n fàyọ bí jìgá. Àwọn tó sì tún ní òtú kókó àwọn ìdílé yẹn, àwọn náà tún láwọn ò ní ìdí ní mọ́sálásí yẹn mọ́. Wọ́n wá fi àbúrò rẹ̀ tí ń ṣe déédéé àbúrò Imam Habibullah, wọ́n wá fi rọ́pò rẹ̀ kó máa jẹ́ mufassiru mọ́sálásí yẹn. Mo fẹ́ kẹ́ ẹ wo ìmọ̀, kẹ́ ẹ sì wo ẹ̀kọ́, kẹ́ ẹ sì wo ìfarabalẹ̀ lára Farouk yẹn compared to Yunusa. Èmi wá ń challenge Yunusa àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé kálẹ̀ káàkiri pé Àfà Habibu àkàndá ni, ibú ìmọ̀ ni, ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Mo wá ń challenge yín nínú oṣù alápọ̀nlé tá a wà nù rẹ̀ yìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ fún Yunusa pé kó fi ọ̀sẹ̀ kan kó fi ṣe wáàzì, kí a yóò rí ẹ̀kọ́ nínú rẹ̀. Kí Farouk kó fi ọ̀sẹ̀ kan kó fi ṣe wáàzì, kí ayé kó rí ẹ̀kọ́ nínú rẹ̀, kẹ́ wá gbé kalẹ̀ igun méjèèjì, kẹ́ wá wo eléwo ló kúnná ló jiná dénú. Bó tilẹ̀ jẹ́ wípé a fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni torí kẹ́ ẹ lè mọ̀ pé Yunusa ò mọ̀ nǹkan kan nínú tá à ń fi rìn nínú iṣẹ́ Ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìjẹ́ àfà. Yunusa ọlọ́rí kọ́ èdè ni, ó sì lọ́rí kọ́ṣẹ́ ọwọ́ torí MC ni, ó tún wá fi drama kún torí orí ibi tí ń lọ. Mo wo ọ̀pọ̀lọpọ̀ àwọn videos kan láti north léyìí tí ń fi ojú àwọn Boko Haram nǹkankan wípé àwọn most especially àwọn Izala wípé ẹ ò lè kó àwọn Izala jọ kẹ́ mọ́ bá mẹ́mbà Boko Haram. Officially ni mò ń sọ eléyìí, kì í ṣe pé as alleged. Mo ráwọn fídíò yẹn ni, kò ṣe gbé síbi ìbọn bá fẹ́ gbé tó bá fẹ́ dàbí pé à ń báyàn lórúkọ jẹ́ nípa àwọn kan Boko Haram. No, wọ́n ti ń jọ ń pera wọn láàrin ara wọn ní north. Tẹ́ wo fídíò yẹn tẹ́rì mọ́ ṣe ń jọ ń búra wọn. Tí àwọn àfáà tán ṣe sọ̀rọ̀ dẹ́n ti ń confirm, tán sọ with full confidence wípé ẹ ò lè bá Izala pàdé, that is ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Salafi yẹn, pé ẹ ò lè bá wọn pàdé kẹ́ mọ́ bá traces Boko Haram ní ara wọn. Wallahi, throughout this week mo concentrate most of the videos I watch from the north torí pé láti wo pé where have we got it wrong tí àwọn kìíní ìtún fi ní ba ẹ̀sìn jẹ́ mọ́ wa lọ́wọ́. Látara abẹ yẹn ni mo ti wá ríru wà yẹn látara àwọn tí wọ́n surround Yunusa. Ìwà tẹ́rí tí Yunusa ní, àwọn ìwà tí ò sí lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ní tipa ti tẹ̀sìn, ká wọlé aláwo, ká lu agbára, ká jà lónìí, ká jà lọ́la, tí àwọn aráàlú fi wá mọ̀ ní èṣù, tá fi mọ̀ pé ní ṣínà èṣù. So eléyìí kìí ṣe wọ́n nínà nínú mọ́tò rẹ̀, ká wọnú mọ́tò rẹ̀ ká jọ lọ sí gbogbo àwọn ibi tó gbé ti lọ rẹ̀ ṣe imam, ká lọ rí surveillance, kẹ́ wá lọ round, kẹ́ lọ rí béèrè pé ta ni lágbájá, bó ló ṣe jẹ́ níbí. Láti jọ wọ́n ti ń fà á bọ̀ ní ìsìn tó fi dìbò yìí ní ìsìn ní gbogbo ibi tí Yunusa gbé ti ṣe imam nínú eléwo nínú wọn lẹ́rí tó jáde online tó praise Yunusa pé dákẹ́ mọ́ bu imam wa, nígbà tán ti wà lọ́dọ̀ wa àjàǹfààní báyìí lára wọn. Láti lè fi wá lọ́kàn balẹ̀ wípé Ògbómọ̀ṣọ́ ni wọn ò mọ́ lò, fi ń já sí pé mọ́sálásí tọ̀dọ̀ wa ni mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mọ̀ sáré ya Allah, ya Karim, ya Wahab, ya gbogbo ẹ̀ lórí ibú la ṣe fẹ́ ṣe pẹ̀lú Yunusa. Ọlọ́run sì mólè ni wọ́n ní òtútù yọ kọ́kọ́ dààmú aláṣọ ní ọ̀rọ̀ ti Yunusa rí pé ọwọ́ rẹ̀ ti síwájú. Àwọn tí ó sì wà ní ẹgbẹ́ rẹ̀ tó ń jọ ń kóra wọn kiri, tó ń jẹ́ bí àwọn tó ń jẹ́ bí aṣíwájú fún un, àwọn náà ti nírú àwọn ìrìn báyẹn lára látọjọ́ tó ti pẹ́. So wọ́n ti mọ bọ́n ti ṣiṣẹ́ tán fi ń rìn. Kí ni wọ́n fẹ́ gain níbẹ̀ tí wọ́n fi ń hu àwọn ìwà tán ń hù pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ? But èmi challenge wa pé
with immediate effect tí fídíò mi yìí bá jáde tẹ́ bá ti rí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ Yunusa ẹ pé kó bẹ̀rẹ̀ sí máa ṣe wáàzì kó máa tún ní tafsir rí ká ṣe wáàzì wọn náà asúrò bó ṣe rọra mọ níwọ̀nba wọn tó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣe tafsiri rẹ̀ ni wọ́n lè ṣe lọ́dún kan tí wọ́n ti parí rẹ̀ bàbá wa Habibullah ọpẹ́ ní fọ́lọ́run pẹ̀lú tí Ọlọ́run bá jogún fún yín Ọlọ́run bá yóò tún fi ìmọ̀ kún ìmọ̀ fún yín èèyàn lè ṣe fọ́dún kan tí ó ti parí wọn lásù Suratul Asri èèyàn lè ṣe ní ọdún kan tí ó ti parí rẹ̀ tó bá jẹ́ pé ní tafsir ni tó bá jẹ́ pé ká túmọ̀ rẹ̀ ni kò jù ṣẹ́jú 5 lọ tí yóò fi parí rẹ̀ difference ó wà lórí ìjókòó tí Yunusa bá fẹ́ ṣe nìyẹn tó bá fẹ́ ṣe tafsir torí pé ńgbà tí àyà Kùránì bá jáde èyí tó bá need explanation àfa ò lè sọ fún wa pé ṣẹ́rí tó jẹ́ káyà yọ jáde ni pé nígbà báyìí tẹ́ bá lọ rí wọnú súrà báyìí nǹkan tó ń bá bọ̀ níbẹ̀ ló fi wá pàdé níbí kódà tẹ́ bá kó mi nìsín á tún bọ́ síwájú tẹ́ lọ rí irú ìdájọ́ tó bá kínní yẹn ìdájọ́ ti bá kó tó dé wọ́n kàn ń ròyìn fún yín ni pé n tó ṣẹlẹ̀ nígbà ìdájọ́ tọ̀hún tẹ́ ń wò nìyí n tó wá bí pápá gan ẹ ó tún bá níwájú torí pé àdìtú ọ̀rọ̀ Al-Qur'an gbogbo nǹkan báyẹn iná ń pè ní tafsir ṣé Yunusa ní ìmọ̀ rẹ̀ lára tí kò ní so gbogbo àwọn nǹkan tó fi pa owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó fi dé ẹ jẹ́ ká máa fi làdáni ẹ jẹ́ ká máa wéráwà ní fún wọn Ajánásì mi ò gbọ́ rí a ò rí rí pé nìkan bẹ àwọn kan bẹ Ajánásì àgbà àwọn kan Ajánásì kékeré tó I don't know wọ́n dẹ́ bẹ̀rẹ̀ sí máa create gbogbo nǹkan tó fẹ́ create torí pé gbogbo àwọn wàhálà tó fẹ́ dálẹ̀ nílùú gbogbo àwọn tó fi jẹ oyè náà ni àti oyè ìlú àti lórí ẹ̀sìn àti oyè ìlú lórí pé báwọn ṣe fẹ́ máa manage mọ́sálásí eléwo lẹ rí performance wọn níta kódà kọmitì tí wọ́n ṣe láti pé wọ́n lọ rí ṣẹ̀ríà tán lọ rí lọ́ǹchì ṣẹ̀ríà tí bàbá wa Sàká Balógun tán bá wọn lọ́ǹchì tán bá wọn ṣe kí ní ìsìn ìdájọ́ wo ni wọ́n rí ṣe pẹ̀lú gbogbo nǹkan tí ń lọ nílùú látàrí ṣẹ̀ríà tí wọ́n kú kálẹ̀ káàkiri but kí ní kan tí wọ́n kà fẹ́ kẹjẹ́ ká lọ mọ̀ ní pé mo ti sọ tipẹ́tipẹ́ náà wípé Yunusa ń pète ogun kalẹ̀ fún wa nílùú àwa tá a sì jọ mọ nílùú a ò ní fẹ́ kí ìlú wa kí ó tú mo wá ń fẹ́ àsìkò yìí mo fi ń rọ̀ wá ká dákun gbogbo ń ta bá lè ṣe láti pé kí Yunusa kí ète rẹ̀ kó mọ́ ṣẹlẹ̀ wa lórí òun pẹ̀lú gbogbo àwọn tó ń náwó lé lórí bọ́ bá lè dogun kó dogun tó bá lè dòtẹ̀ kó dòtẹ̀ yín kí Ọlọ́run bá kó gbé wa jẹ́rí gbogbo wọn ẹ dákun wọn bẹ̀bẹ̀ ni ẹ bá mi gbìyànjú láti bá mi wo fídíò tí mo fẹ́ gbé wọlé ẹ bá mi wò délẹ̀ ẹ mọ̀ wò lásán ẹ bá wa stọ́dì rẹ̀ lórí pé ṣerú ń ta fẹ́ nílùú nìyẹn lára àwọn àfa kẹ́ ẹ wo compare and contrast ẹ wò síra wọn kẹ́ ẹ wo wáàzì Yunusa kẹ́ ẹ wo wáàzì Farouk a ò tí ì sọ ti Habibullah ká tó wá tún àìsẹ̀ tó wá sọ ti Bello tán jẹ́ àwọn ẹ̀jẹ̀ Tìjání Ahmad Tìjání Ayílára ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé Yunusa yìí ṣe ọmọ ok ṣé ká mọ̀ ò lè sọ nípa tọmọ tìgbódà náà Yunusa yìí sọ ọmọ inú ilé Ayílára torí ìmọ̀ àti ìṣesí nínú mọ́ṣe ní ìmọ̀ kódà tí mú fún bá ń ṣe wáàsí ẹ máa rí traces Ayílára ní tí ó máa jáde lára mú fún tẹ́sì ní rí lára Yunusa àwa fi Ọlọ́run àfi bí Ọlọ́run àfọlásìkò yìí àfi bí Ọlọ́run mẹ́wàá àkọ́kọ́ ti lọ àwa fi ọlá mẹ́wàá tọ̀hún tó lọ mẹ́wàá kejì tá gbẹ́sẹ̀ sí táàfi dórí mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta ṣe wá lẹ́dà tí gba àwẹ̀ yìí délẹ̀ tí ó sì tún gbà láyé kó tó lọ àwa fi ọlá oṣù alápọ̀nlé ìtawà àfi bẹ ìwọ Ọlọ́run ọba láàrin àwa pẹ̀lú Yunusa àtọrọ ìdájọ́ òdodo ní kíákíá
tó bá jẹ́ pé Yunusa bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ bá jẹ́lẹ̀ Ayélára yẹ̀yẹ́ wá fún gbogbo ayé dójú rẹ̀ tì wá ká máa fọwọ́ bojú kálẹ̀ káàkiri ṣùgbọ́n tó bá jẹ́ pé Yunusa bá ṣe ọmọ nínú ilé Ayélára tí kìí sì sọmọ Ògbómọ̀ṣọ́ àtòun àti gbogbo àwọn ọ̀sọ̀ǹgbé wọn pátápátá gbogbo ọ̀nà tí Ọlọ́run tó mọ fi yẹ̀yẹ́ alábòsí wọ́n ṣàbáwá yẹ̀yẹ́ wọn Ọlọ́run bá yóò kún wa lọ́wọ́ ẹ dákun ẹ bá wa wo fídíò yẹn ó lẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́ látara fídíò yẹn kìí ṣe pé ẹni tó ṣe wáàzí lórí kìí ṣe pé bóyá àwò gbọ́rí àmọ́ tó wá wo àgbékalẹ̀ rẹ̀ bí ṣe ń gbé kalẹ̀ àti bó ṣe ń sọ tọ́lọ́run bá ní kí ìmọ̀ kó wà lára wọn nínú ilé Ayélára lẹ́ẹ̀fìmọ̀ ìyàtọ̀ tó ti wà nínú àwọn ilé Ayélára àti ọ̀dọ̀ Yunusa torí ẹ̀ wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ọlọ́ni àṣetánà ti di kèfèrí kónú kẹ́mi mo ti lé ọ̀dánù mo ní foríkalẹ̀ mo lé ọkónú kẹ́mi àṣetánà jáde kó nínú lábẹ́ àdára ṣe mi ọlọ́ ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. ẹ padà síbẹ̀ ولقد خلقناكم. ọlọ́ni ولقد خلقناكم pàápẹ̀ mi ọlọ́ọ̀bá ni mo ṣẹ̀dá yín. ثم صورناكم. ẹ̀yin ọmọ ènìyàn èmi ọlọ́ọ̀bá ni mo yàwòrán yín. ثم قلنا للملائكة اسجدوا لآدم. èmi ọlọ́ọ̀bá náà ni mo sọ fún àwọn màláíkà pé isjudu li Ádámà ẹ forí kalẹ̀ fún ànábì Ádámà ní títí fasajadu illa Iblis. gbogbo àwọn màláíkà ni wọ́n forí kalẹ̀ tí wọ́n kí Ádámà àyàfi àṣetáàlì. lam yakun minas sajidin. ó nìkan lọ́kọ̀ tí ò forí kalẹ̀ Ọlọ́run abilérè Ọlọ́run sọ wípé manaka alla tasjuda idha amartu. ìwọ àṣetáàlì kí ló sí ọ kí ló kọ̀ fún ọ tó àfi forí kalẹ̀ is amarutuka nígbàtí ìmọ̀ ọlọ́bàá pọ̀ láṣẹ kọ́ forí kalẹ̀ kọ́lá ó wá dọ́rọ̀ bá lọ ó ní sẹ́ ọ́ní ọlọ́ọ̀sọ́ ní ìrìn àṣetáàlì alẹ́kẹ́ ìrù mínú mo ní oore ju Ádámù tó dá lọ kọ̀lẹ́kítà ní ìnárí èmi ibi tí wọ́n lágbára dé kàlẹ́kítà ní ìnárí ó dá mi látara náà wọ́n kọ̀lẹ́kítà omi pín ó sì dá Ádámù látara yẹ̀pẹ̀ rọ̀fọ̀ èmi náà mo lọ bú wá fábítì mi ní ha fàmáyà kúnnù lága àǹtàkàbàrọ̀ fi hàn. Ọlọ́run ní sí ẹni tó fàtọ̀ fi ní foríkẹlẹ̀ náà nù ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run mo gbà fún Ọlọ́run ṣùgbọ́n mi ò ní foríkẹlẹ̀ ká nítorí Ádámù náà lòun fi sá ká nítorí pé kóhun foríkẹlẹ̀ yìí náà ni ṣé nítorí kóhun tẹríba yìí náà ni aláì òun pìrìfẹ́ kóhun sàgbákò. fábítì mi ní ha fàmáyà kúnnù lága àǹtàkàbàrọ̀ fi hàn. àwọn aláìkàkẹ́ rẹ̀ tí ọjọ́ kìí àrẹ́ ni pé ọlọ́tí lẹ́nì kó sàgbákò nù wà àṣọ́gàwà yìí náà ni ó sàgbákò ẹni tí sọ pé òun ti kọjá kí nǹkan sùn pé mo ti kọjá kí nǹkan ṣe mí mo kọjá kí n dolo sí mo ti ní owó débi pé òsì oléta mímọ́ irọ́ ni lọ́dọ̀ Ọlọ́run tó bá gbé nǹkan òsì wá òsì ó táyàn sí mọ́ bá kẹ́ mi sí wọ́n jẹ́ òsì òtàwọ́ Ọlọ́run. Àmín. Fakhruj innaka minas sagirin. Kọ́ìlà ọba mi wá sọ fún pé fàkúrújí ká nítorí pé adọ́ látara náà ni adọ́ látara yẹ̀pẹ̀ lọ́fí ní forí kẹlẹ̀ fún ó kúrú jù jáde kó nù kèmì Ọlọ́run láti òní lọ bá àwọn ti dẹni yẹpẹrẹ táyọ̀ mọ̀ sí pè fún. Qala anzirni ila yawmi yub'athun. alẹ́bọ̀ ni mo gbọ́ ká ní kóhun forí kẹlẹ̀ náà ni òun ní forí kẹlẹ̀ o ká ní kóhun tẹríba náà ni òun ní tẹríba o tí yóò bá wá sóhun dẹni yẹpẹrẹ èyí kékeré láti gbogbo yóò mọ̀ sí pè fún òun pìrìfẹ́ bẹ́ẹ̀. Qala anzirni ila yawmi yub'athun. àṣejáde bá lọ ń jáde lọ ó ń jáde kó lábẹ́ aláràṣẹ ọlọ́pẹ́ tó òun lọ òun gbà fọ́lọ̀ ó wá padà ó ní Ọlọ́run anzirni ila yawmi yub'athun ọlọ́dà kò jẹ́ mọ́ bẹ́ẹ̀ lọ gbére mọ́ ti pa mí nìsí jẹ́ kí èmi náà tán nígbà táyé bá fẹ́ parẹ́ nítorí nù. Qala innaka minal munzirin. ọlọ́ni mọ́ wọ́n rí ọmọ bẹ́ẹ̀ lọ gbére tó fi jìgbà táyé bá parẹ́ ànípọ̀. Qala fabima aghwaytani. ó ní fabima aghwaytani nítorí pé òun sínà látara nẹ́bì Ádámù la'aqudanna lahum siratakal mustaqim. àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ yóò kù náà la'aqudanna lahum siratakal mustaqim máa jókòó sórí ojú ọ̀rẹ́ tó dúdú báyìí tí mi ní jẹ́ kan ríbi lọ máa jókòó sí máa jókòó tí wọ́n níwájú
mi ní jẹ́ ká kọjá, mi ní jẹ́ rí tí ẹ̀ sí, mi ní jẹ́ máa kírun, mi ní jẹ́ gbàwẹ̀. Táyà bá dé bàbá mọ̀ ní kí náà ṣe ń bẹ̀. Wọ́n pẹ́ ẹnìkan ní ń sọ ààrẹ ta ni Ọlọ́run, àgbákò mọ̀ sí ọmọlẹ́yìn àṣetáni, ó ní kí láwẹ̀ ẹlẹ́gẹ́ fèfí para yí lásán. Àwọn mùsùlùmí ní jẹ́lẹ̀ bá àdùkí ní kanáà ní jẹ́, ó wá di alágbákò, ó ní wá ń takò àwẹ̀. Ara kan náà máa nẹ́bí Ádámù nìyẹn o, tásìtáni borí ọkàn rẹ̀. Ó ní Ọlọ́run ní jẹ́ ká mọ̀ òdodo, tẹ́ bá fẹ́ tẹ̀lé òdodo báyìí máa jòkó tí wọ́n wájú ní jẹ́ ká rí bí lọ. Tẹ́ bá tún wọ́n lọ gbà lábò mí, tẹ́ bá fẹ́ gba wájú kọjá máa jòkó tí wọ́n mìíràn rí wájú gbà kọjá. Tẹ́ bá kọ́ ẹ̀yìn pa àwọn fẹ́ gbọ́nà yìí lọ ṣe tọ́lọ́run máa tún lọ kọ̀ fún wọn mìíràn jẹ́ ká rí tọ́lọ́run ṣe. Tẹ́ bá fẹ́ gbà pọ̀ tún lọ ṣe tọ́lọ́run mìíràn jẹ́ ká rí ṣe. Tẹ́ bá fẹ́ gbà gbà láàfíà pàwọn fẹ́ lọ ṣe tọ́lọ́run máa kọ̀ fún wọn. Àṣìtárì ní ọ̀rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tẹ́ ní mọ̀ dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run. Allahu Akbar. Ọlọ́ni jáde mo ti gbọ́ jáde kó ní kẹ́ni mọ̀sùlùmọ́ lẹ́ni èébú ẹni tàà sẹ́bi ní ẹni tàà yẹpẹrẹ. Gbogbo ẹni tó máa tẹ̀lọ nínú àwọn àrọ́mọdọ́ máa dẹ́mọ̀. Gbogbo ìní má fi kó náà jahannama àti wọ́ àṣetáni àtàwọn tẹ́tẹ̀lẹ̀ ọ ma fi yí kẹ́nà jahannama ni. Ìyẹn ló jẹ́ pé tó bá jọjọ́ pé ní kìyàmà àṣetáni ti bá ń bọ̀ wá, òun wọ̀sọ̀ náà, bàtà náà, fìlà náà, ọ̀pá náà, gbogbo ẹ̀tí náà ní ó wọ̀. Ọlọ́wà ní ṣe ló yẹ̀yẹ́ ni ọ, àwa ní fi ọ́ sínú náà tó rákàrà náà láti gbọ́ ibi tí àṣetáni ó wọ̀ lálẹ́ kìyàmà kìí sí náà ni ó oven torí gbogbo tí ó wọ̀ jọ náà aṣọ orin ni bàtà rin iná kíni tó bá fi sínú oven inú inú àmọ́ gbóná mọ́lá ẹgbẹ́ irin kéèjò àtàrà ní tí ń jò lẹ́sì ti dá àṣetáni àmẹ́rin irin oníjò yóò pọ́nì tí ó mọ̀ wọ́ra ibi tẹ́fà àṣetáni sí ni ẹ̀ ẹ̀ká lọ láàmùláhánà jahannama minkum ajma'in. A fi kẹ́nà jahannama ní gbogbo yí kọ́lá ya Ádámù àbí kí ló sọ bá Ádámù ọ̀nà bí jáde ṣọ̀kalẹ̀ bí ẹ ọ̀nà ni ya Ádámù tó bá rí bẹ̀ wà Ádámù mọ́ lọ́nà àlìjánà àpapọ̀ Ádámù mọ́ sí gíní mọ́ lọ àlìjánà Ádámù ńlá àlìjẹ́nà oní àbá padà ó padà kò tí kàzá ojú oní ọkọ̀lọ̀ àlìjẹ́nà náà ó wá padà ó ní Ọlọ́run àlìjẹ́nà tẹ́ ní kí mọ́ lọ ikò lè dùn gbé èmi nìkan ní àlìjẹ́nà bí kẹ ti pọ̀ ní àlìjẹ́nà tó bí gbádùn ṣe pọ̀ ní àlìjẹ́nà tó tẹ́mi nìkan bá ń bẹ ní àlìjẹ́nà kò ní dùn Ọlọ́run dákun bá ń dá ẹnìkan tí ó sì kejì mi ṣe mo rẹ́ni kejì fún mi tẹ́mi àti ó jọ mọ́ ṣe fíra ní àlìjẹ́nà tí màá tó jọmọ gbádùn náà àlìjẹ́nà lè bá ń gbà táwájú Ọlọ́run náà Ọlọ́run ni ó dá Ádámù àti gbọ́ jókòó síbẹ̀ ibi tí Ádámù jókòó síbẹ̀ òun bá ra lọ nígbà tó ń kọ Ádámù lọ Ọlọ́run wá lára rẹ̀ náà níbi ẹfẹ́ta apá àlàáfíà rẹ̀ ìmọ́lẹ̀ kan wá ṣeyọ ń bẹ̀ ìmọ́lẹ̀ tó ṣeyọ ń bẹ̀ lọ́jọ́ kìíní àná ó náà ní sẹ́ ìyẹ́tù náà wà ó ẹgbọ́nà tó ní jẹma ẹlọ́pẹ̀ kẹsàrà sọ́rọ̀ yìí yẹn ìmọ́lẹ̀ ṣe yọ gbàtí mọ́lẹ̀ ní ó ṣe yọ ó jọ obìnrin náà bá sùtì Ádámù ó sùtì gba ẹmọkùnrin gbàtí ó jí báyìí tó gbọ́ báyìí ó kà gbọ́ lórí kankan ni bó ti gbọ́ ní bó sàrí gbogbo ẹ̀ ní lọ̀múlọ̀mú kí mo gbọ́ wọlé ó ti fọ́ọ̀kan bí olùgbò rọ̀ ó tún fọ́ọ̀kan bí olùgbò ló sì fi ara tèmi lè ta lọ́rùn tó ń dáì yóò yájú báyìí ó bá rí obìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run dá àwáwù lẹ́ni tó ti bàlágà ní ó rí àyà rẹ̀ pé irú kí tún lélẹ̀ ó sì rí ní ṣéèpù obìnrin lójú ayé ẹgbẹ́ gbogbo dáàbá ń ṣe lójú oorun kódà tí kéèyàn wà nínú àwẹ̀ kó sùn kó wá lálàá kó dá nǹkan lójú oorun àwẹ̀ rò já o
ṣùgbọ́n tó bá dà nǹkan lójú ayé ààrẹ ti já gbogbo tá a bá ń ṣe kájú oorun bá ní àlẹ́sẹ̀ ìgbà tí fọ́ọ̀kẹ́ tó ń dún bẹ̀rẹ̀ lónìí tí fọ́ọ̀kẹ́ tí ó rí lọ̀múlọ̀mú pé àkírí wọlé lè kò lẹ́sẹ̀ ń gbà náà ìgbà tó ti ṣáyé ó fẹ́ gbọ́ ní bá pé ìtí mo fọ́ọ̀kẹ́ ní adéwọ́lẹ́ ní dáwọ̀ rẹ̀ dúró gbọ́ ọkọ̀ lára rẹ̀ ó ní ọlọ́run mo ní kọ́ bá ń dá mo lẹ́ni kéjì ní èyí tó bá ń dá ìyẹn jà ó ní ìwọ́n náà dá fún sọ́rọ̀ ìta dá fún yí o ní ó máa jẹ́ ìyàwó rẹ̀ ìyàwó la dá fún yẹn ọ wá lè fọ́ọ̀kẹ́ bá ń ó ní ìgbà tó ọba san sàdáàkì fún ó ní ọlọ́run sàdáàkì bò sí wọ́n náwó lọ́rùn ní kò sówó ọlọ́ni ó lọ́nà tó gbà san sàdáàkì ọ̀nà tó gbà san ni pé alákùnrin kan ń bẹ nú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ táàdá àtàrà ìmọ́lẹ̀ láti dáwọ́ gangan ókọ̀ rẹ̀ ń jẹ́ Ahmadu lókọ̀ rẹ̀ ń jẹ́ Ànábì nígbàtí Ànábì ò ti dáyé Ahmadu ní jẹ́ ìgbà tó dáyé ní jẹ́ Muhammadu bàbá ẹlẹ́kọ̀ọ́ yóò wà Ànábì Muhammadu Ahmadu ní jẹ́ ohun gangan náà fi ṣe sàdáàkì fún ìyàwó rẹ̀ Ádámù wá bí Ọlọ́run rẹ̀ pé bóò má ti san káì ó ní bóò má ti san ó ní sọ́lì alayhi àbí sọ́lá alayhi ó sì àdúà fún ni ó ní kayfa usalli alayhi ya Rabbi bóò má ti sàdúà fún tí ó mọ̀ jẹ́ òsàdáàkì Ọlọ́run wá kọ́ Ádámù ìtọ́nà ọkọ̀ lọ́jọ́ kìí náà ní fi sọ pé Allahumma salli ala Muhammad ọlọ́bàá sì tẹ́sìlẹ̀ fún Ànábì Muhammad torí tó bá dáyé Muhammad ní mọ̀ jẹ́ bó ti wí báyìí ọlọ́lọ́ ti sàdáàkì rẹ̀ náà ó ní mi mọ́ tàíjẹ́ ní kí sàsàlátù fún ọlọ́mi mọ́ ọlọ́ ní sọ́rí oúngẹ́gẹ́lá jọ látara ìmọ́lẹ̀ rẹ̀ ń pàrábọ̀ wáyé oúngẹ́gẹ́lá síwájú ó wá jẹ́ akẹ́yìnlẹ̀ ó ń lọ gáyìn Ádámù sàsàlátù fún Ànábì ọ̀gá nínú àwọn òjíṣẹ́ ọ̀gá nínú àwọn òjíṣẹ́ ẹni tí Ọlọ́run gbé iṣẹ́ fún tó sì ti ṣe ìkẹ́ àtọ́lá kò máa bá Muhammadu òjíṣẹ́ gbọ́nà tó lẹ́yìn bàbá wa a sọ̀kalẹ̀ lónìí nù Ọlọ́run ìwà ọya Ádámù tó bá rí bẹ́ẹ̀ ìgbà tó ní sàsàlátù fún Ànábì Muhammad jẹ́ kó mọ̀ jẹ́ sàdá àkíbá ọ̀nà ó yà ìwà àtìyàwó rẹ̀ ó yà mọ́dá náà àlìjẹ́nà lọ́mọ gbá àlìjẹ́nà tẹ́bá wá dé àlìjẹ́nà náà fọ́kùlá gbogbo tẹ́ ẹ bá wá nínú àlìjẹ́nà náà ní jíjẹ ẹ máa jẹ ní mímu ẹ máa mú wàlá taqrabā hadhihi ash-shajarata ṣùgbọ́n èso kéjì èso kan bẹ nínú àlìjẹ́nà ẹ gbọ́dọ̀ débẹ̀ o fatakūna mina adh-dhālimīn torí pé tẹ́bá lè débi èso náà ẹ ti di alábòsí pẹ̀lú Ọlọ́run ẹ má débẹ̀ o ẹ má débẹ̀ o ẹ má débẹ̀ o ó yẹ mọ́ lọ ní àlìjẹ́nà bá Ádámù àti Háwà bọ́ ti wọ àlìjẹ́nà nìyẹn pẹ̀lú ògbó Ọlọ́run tó bá di ọ̀la kọ́lọ̀kó sọ ẹ̀mí wa kí ló padà gbé Ádámù àti Háwà bò lálìjẹ́nà tí wọ́n lọ bá dèrò àlìjẹ́nà gbogbo bàbá tẹ́ bí àlìjẹ́nà lẹ̀ bá mọ̀ bí wa sí akí àfáwà Idris àbẹ̀ òrẹ́rẹ́ alájò adáwòdá ilára ẹ̀ nímọ̀ nira wọ́n fọ́lọ̀ mi ní láì ẹ̀ nímọ̀ nira kí ló padà kí ló jẹ́ kẹ́ padà bí wa sí àlìjẹ́nà àṣetánì ni o gbogbo wa báyìí àlìjẹ́nà lẹ̀ bá bí wa sí àmá àṣetánì padà yọ wá kò ní àlìjẹ́nà látara